gbogbo tó ń dọ́kàn ní wúrà. Gbogbo tó ń dọ́kàn ní wúrà. Ìgbẹ̀yìn ọ̀rọ̀ ló yóò lókù àdá tó bá yá ẹ máa mọ̀, ẹ máa mọ̀, ẹ máa mọ̀. Ojú kòkòrò ló ń ṣe yín. Ẹ méjèèjì wá. Mò ń pè é mo ní kẹ́ wá. Ṣé mo tó bá yín sọ̀rọ̀ ni? Pastorsegun, ṣé ẹ mọ̀ pé ọmọ yìí ó máa ń ṣe bí àjẹ́, ó máa ń ṣe bí èmèrè. Bó ṣe wà tó máa ń disappear. Mo ti notice ẹ̀ ṣá. Bó ṣe wà báyìí mo ti rí lójú orí tèmi àti ẹja tó ń na ẹ̀mí mi bọ́. Ṣẹ́yìn pọ́nmọ́ yìí fọ́kọ̀bù. Lọ́mọ ẹ̀? Ó ti nà mí lójú àlàrí bó ṣe wà yìí. Ó máa ń pòórá bó ṣe wà yìí. Kò lè bá mi dánwò ṣá. Kò lè bẹ́yìn náà dánwò. Bẹ́ẹ̀ ni ṣá. Tí mi bá ti nà lé nìyẹn pè mí lọ́ máa lè. Ẹ ṣá. Pastorsegun, màá bojú ẹ̀jẹ̀. Pastorsegun, mo fẹ́ kẹ́ bá mi yan lọ́rùn, èmi fẹ́ fọ́ ojú ẹ̀ ni. Tó bá ti lóun ò ní cooperate pẹ̀lú wa, màá fọ́ lójú, màá dẹ̀ yà láàárọ̀. Ẹ bọ́ síbí. Ẹ lọ. Àwí fún ni ká tó dání, àgbà ìjàkadì ní ibi tẹ́ ẹ̀ ń lọ yìí. Ẹ má lọ o. Torí amúmiri wípé ibi tẹ́ ẹ̀ ń lọ yìí, business ẹ fẹ́ lọ bá wọn ṣe yìí, wọn ò nífẹ̀ẹ́ ara wọn dénú o. Wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénú. Wọn ò nífẹ̀ẹ́ ara wọn dénú o. Òkè pé ká má wà lọ. Ẹ má lọ. Torí a tún mú mi rí wípé nínú wọn ti pláàni dè yín o. Pé ká má lọ àbí? Ẹ má lọ. Òkè pé ká má lọ. Ẹ má lọ. Ó dáa kó sí wàhálà. Ajẹ́wọ́ olé. Kí ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wà ẹ̀yin ò gbalé síbí. Bẹ́ẹ̀ ṣe wá máa ń pọ̀n mí ni. Bóyá ìjọ̀nù ní yín ni o. Bóyá látọ̀run wá ní yín ni o. Bóyá descendant ni a ò mọ̀. Ẹni tó ṣí géètì fún yín mi ò mọ̀. Mi ò mọ̀. But kò sí wàhálà. Advice yín dà. Ajẹ́wọ́ olé. Ṣó ti yé yín? Ajẹ́wọ́ olé. Adẹ̀fẹ́ sanwó olé. Mo wà mọ̀ bóyá mo lè rí bóyá bí 300,000 lọ́wọ́ yín ká fi sanwó olé. A fẹ́ sanwó olé. Tá bá ti sanwó olé yẹn bí kí láwọn wá kí la fẹ́ fi business ṣe kò sí. A ṣe business gan. A kò fẹ́ wówó olé lọ ni. A ṣe business so ẹjọ́ ẹ fún wa lówó olé ká sanwó olé. 300,000. Kúlú ṣíṣì ẹ lè rí ohun tá mú mi rí lẹ ti gbọ́ yẹn wò. Okay, nǹkan tẹ́ lè afford lápò ara yín lẹ ti sọ fún wa yín. Bẹ́ẹ̀ni. Okay, 500 million advice is 0 help. Àbí? Tó dáa. Pastorsegun, plan 442 tẹ̀ kan. Tó bá ti lóun ní cooperate pẹ̀lú wa, à á fọ́ lójú, ààrẹ ìyá láàárọ̀. Pastorsegun, ẹ pa. Ká sọ̀rọ̀ fún ní ká gbà wọn nílé lára. Pastorsegun, mo sọ fún yín pé ọmọ yìí ní agbára pàlùdọ̀nù kan ni. Ṣé bó ló ti pòórá ẹ̀? Nígbà tó lè fún wa ní 500 million advice, no ṣíṣì, no kọ́bọ̀. Báwo ló ṣe fẹ́ ká ṣe gbọ́ràn sí ẹ lẹ́nu? Kò yé mi. Pastorsegun ìyẹn kọ ìmájẹ pé mo rí ọmọ ìmúlẹ̀ kó fi ó máa dùn láti ṣe ògùn owó. Tí n bá padà gbámú ṣá. Ẹ jẹ́ ká plan. Ẹ̀jẹ̀ rẹ̀ á gbẹ ṣá. Pastorsegun ẹ jẹ́ ká plan. Tá bá ti padà ẹ jẹ́ ká fi ṣe ògùn owó. Kò sí problem. Ṣé ti gbọ́ mi? Tá bá ti padà ẹ jẹ́ ká fi ṣe ògùn owó straight. Ṣé kí bó ṣe máa dùn fi ṣe ògùn owó? Irun ẹ̀ máa ń gbówó wá dáadáa. Ó máa dùn gbogbo. Ṣé rí ibi tí mo ti notice ọmọ burúkú ni pé ó máa wọ dédé wọnú gate, a máa pọn mi, a máa pọn mi, a máa pọn mi láàárọ̀ bó ṣe wá máa pọn mi nìyẹn. Mi mọ ibi tó ń gbé, mi mọ ibi tó ti máa ń wá. Nǹkan tá a máa ṣe, a máa tọ́ dẹ sí ẹnu gate. Kó mu lẹ́sẹ̀. Kó mu lẹ́sẹ̀, tó bá ti mu lẹ́sẹ̀. Ó ti tán. Bó ti tán. Ṣé ẹ pé àwa ò lè mú wa, ó ti ṣòkun lágbára. Ṣé ẹ mọ̀ pé ká ní pé a kì í ṣe pásítọ̀ gidi ni? Ẹ̀rù wọn má bá wa báyìí náà kó rà o. Èmi tí ojú mi ti rókun, tójú mi ti rọ̀ṣà. A fẹ́ lọ ṣe business tó máa fún wa ní millions of dollars. Oní ká máa lọ. 300 billion advice. No help. Tó bá ti jẹ́ pé ó lè bá wa sanwó ilé, ṣé ẹ pé a máa padà? Landlord wa ò ní ready. Ẹ wò, a bá ti ṣẹ́ṣọ́ owó yẹn, a máa há díẹ̀ mọ́ owó tá a fẹ́ lọ gbà níbi tá à ń lọ yìí. Ẹ jẹ́ ká máa lọ sí landlord tó dé, tó bá ti mú wa bí ó máa bú wa o. A máa lórí burúkú owó gan ṣá. A máa yẹ ká lórí burúkú owó, ẹ jẹ́ ká ní owó tó ń dẹ̀rù bolè. Owó tó ń dẹ̀rù bolè ló dáa jù. Tí máa ń ní àlàgbá yamuyamu, owó tó ń sunkún, owó tó ń fojoojúmọ́ kégbe. Owó tó tún ń sunkún ṣá. Àwọn owó tó sunkún kan wà. Ẹ jẹ́ ká lọ kó gọ́gù wa àti gbàgbé. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wówó tí ò mọ lọ́rùn. Ìgbésẹ̀ wo lẹ fi ń wówó? Ẹ wò ẹ̀yin ọ̀gbọ́n mo wá rí. Àti bẹ́ẹ̀ mo ti ń bọ̀. Mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ tí lè sanwó ilé. Láàárọ̀ ló ń bọ̀ wọ́n sì ń gbé ìyá sákò ní. Now Ọlọ́run ti gbógo fọlẹ̀ o. Ta ló máa fi rí 2 days, that's 48 hours. Bẹ́ẹ̀ ni ṣá. A máa ti di kíni? Billionaire ṣá. Tí màá máa ti dé níbi tí mò ń lọ yìí. Tí ìbá gbájú láńlẹ́dì mi kẹ́ ẹ̀ pè mí lọ́mọ àlè. Mo ti ní láńlẹ́dì wa, mo ti ní sínú already ṣá. Ṣé mo owó tí mo fẹ́ gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣá? Ó máa pa lẹ́kún ṣá. Ṣé rí ẹ̀dá àbúlárò pín o? Bẹ́ẹ̀ ṣe rò wá pé nínú ilé ìpé a kì í sanwó ilé. Bẹ́ẹ̀ náà lọ́nà ṣe máa dojú tì yín nígbà tá a bá máa ra ilé tiwa o. Mo tẹ̀ ti plan láti ra ilé láńlẹ́dì. Mo fẹ́ ra ilé ẹ̀. Tí máa ra ilé ẹ̀ máa dẹ̀ ra yín mọ́. Ìsìbẹ́ta gan pé kúkú kó pò nù ilé rà. Ẹ já èmi náà sí káàtó lówó yìí. Jamiu ni a máa di sí finish. Láì yóò lọ fà á.
tá a bá múrú yín lọ síbi tá a ti fẹ́ ní owó yìí ẹ̀yin máa diwọ́ wa mú ni. ẹ wá ní pé ká já yín sí tí màá já yín sí kí n gbá. kí n dín. kán dín mi bẹ́ẹ̀ni. kán gbá mi lọ́pọlọ a máa di sí finish màá jẹ́ kẹ́ ẹ lọ diwọ́ mi mú. ok ẹ rẹ́dí àti já mi sí báyìí sí àbí ok máa wọ̀ ọ́ tí láti bá dé mi gangan mo rẹ́dí àti gbé ń ṣe ẹ̀yẹ. in the next 48 hours business tí a fẹ́ lọ ṣe yìí tí a bá parí ẹ̀ tí màá ti ra ẹ̀pà kó pè mí lọ́mọ àlè. kọ́ńtà yín kọ́ńtà àwọn ọmọ ìjọ yín kọ́ńtà ṣọ́ọ̀ṣì yín wọ́ọ̀tì etí mo ní ok bẹ́ẹ̀ ṣe wà ẹ kò sọ fún mi ṣe wọ́ọ̀tì ọ̀rẹ́ ta. ọmọ ìjọ mi tó wá dárúkọ yẹn gangan òun gangan ló fún mi ní business tí mo fẹ́ lọ ṣe àwọn ọmọ ìjọ mi wọ́n ní more than 100,000 tó ń sọ. wọ́n ní bastard money. wọ́n ní fucking money wọ́n ní orí burúkú owó fẹ́ máa fi ra ìwé ọmọ ìjọ mi. àjà ẹ̀ sí. ok ẹ rẹ́dí àti já mi sí báyìí sí àbí ok lálẹ́ ní bọ́ ń sìn èmi gan mo rẹ́dí àti gbé ń ṣe ẹ̀yẹ. àjà ẹ̀ sí máa lọ. ẹ má wọ̀ ọ́ máa ṣẹ́gun. a sọ̀rọ̀ fún ní kagbà mo ló pé ó pé. àtọ̀ṣẹ́gun ṣe rí business tá a fẹ́ lọ ṣe. bẹ́ẹ̀ni. bí wọ́n ṣe ṣàlàyé fún mi nínú ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday ọmọ ọjọ́ mi yẹn ti lówó jù ọmọ kékeré ọmọ 15 years kò dẹ̀ lówó bẹ́yẹn. ó wá tí bó ṣe promise mi pé òun fẹ́ fún mi ní àwọn tó máa gbé business fún wa ẹ̀ bọ̀ tó làwọn máa travel nìyàn. bẹ́ẹ̀ni. so mo wá pé kí n fi lọ yín dáadáa kájọ farabalẹ̀ ronú sí. bẹ́ẹ̀ni. ká tó lọ sign deal pẹ̀lú wọn. bẹ́ẹ̀ni. a máa ní owó. orí burúkú owó yẹn ló dẹ̀ ṣe pàtàkì. ọtí ẹ̀dá báwọn mo bá yín lé. ẹ pẹ̀lẹ́. ẹ tuntun ń lọ bẹ́ẹ̀ ṣe mọ́ ń lọ tẹ́ẹ̀tún ní mú kankan bọ̀ owó ilé mi mo wá gbà. owó ilé la jẹ wọn o tó bá jẹ́ pé ọ̀run la jẹ wọn kan tó bá jẹ́ pé àwọn gangan la jẹ ní ọ̀run ṣé orí nǹkan tí woman ní máa ṣe. èló la jẹ yín. 70,000. 70,000 naira kò dẹ̀ ní dáa fún yín. èpè ti mọ́ yín. 70,000 pé la jẹ ọ̀run bùfọ́jú lù yín straight away. ọ̀run gbé yín dè. straight away ni. bẹ́ẹ̀ni. straight away. kò fẹ́ dáa fún láńlẹ́dì mi ni. ọ̀run fẹ́ gbé yín dè ni. ọ̀run fẹ́ gbé láńlẹ́dì mi dè ni. bẹ́ẹ̀ni. ṣé tó ní 70,000 naira lẹ́sẹ̀ wọn á pariwo bẹ́ẹ̀ ó bí ọ̀rọ̀ lọ́gì látà. bẹ́ẹ̀ni. sẹ́ẹ̀dọ̀ pa àgbọ̀ sẹ́ẹ̀dì yín ni. àwọn kan ló pa ọkọ wọn ni. ẹ padà gbé nǹkan fún jẹ́ ok ṣó yẹ kó wọlé ka yín lára tẹ́lẹ̀ tí kì bá ń ṣe ẹ̀yin lẹ pọkọ yín ẹ̀yin lẹ pa agbọ́n gbogbo sórí yín ẹgbẹ́gún lé ní ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbàgbégún ẹ̀ ni owó lè wá ka yín lára tẹ́lẹ̀ torí 70,000 naira lówó táwọn èèyàn máa fi ń tọrẹ nínú ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ni. orí láńlẹ́dì mi burú kò kò fẹ́ dáa fún láńlẹ́dì mi ọlọ́fẹ́ bá yé láńlẹ́dì mi jẹ́ ni ṣé ẹ̀rọ pa àgbọ̀tàn yín ni ẹ fi èrúgbà bùkún ni ẹ̀yin lẹ́dẹ̀ pa má nìyẹn kì í ṣe pé bóyá pẹ́ nífẹ̀ẹ́ gan fẹ́ farabalẹ̀ a máa sanwó yín 70,000 naira mo kọ̀ rò gé bóyá bí 100 billion ọ̀fẹ́ sọ tábà máa fi dé mo lè fún yín ní 500 ifá mo máa ra lè lọ́wọ́ yín gan ni. èmi ò fẹ́ ohun tó mọ̀ mórí mi kọ fújì o ó ti kọ fújì lálákọ̀ọ́kọ́ ó ti kọ fújì lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta èmi ò ní gbá o ó dà pọ́sùpà ni orí mi ti ń kọ láti jẹta torí mi bá kọ pàṣọ ẹ rí wèrè. ṣébi yín bá wà sí ni wọn lórí wọn sọ pé wọn kọ torí yín bá kọ bá wà sí ó kọ bá wà sí nìyẹn torí yín bá dẹ̀ kọ òṣùpá ó kọ òṣùpá nìyẹn tó bá dẹ̀ wà jẹ́ pàṣọ náà lórí yín fẹ́ kọ àbẹ́ṣe sàn ni wọ́n kọ justo náà lẹ́ ń gbọ́ àwa ti jọkọ látẹ̀kàn kó lè mú ẹsẹ̀ jí bọ́lá bẹ́ẹ̀ni àdáwọn tèmi màṣọ náà ń gbọ́ àṣọ náà ń gbọ́ ọ̀lẹ́ lómìíràn lẹ́yìn alábí o àyàfọ́rin jí bọ́lá orí láńlẹ́dì yóò pé bẹ́ẹ̀ni ṣá. tó bá jẹ̀jẹ̀ pé orí yín fẹ́ kọ́ bá wà sí kó kọ́ bá wà sí náà bẹ́ẹ̀ni ṣá. tó bá jẹ́ bàbá wà sí gan lórí yín kan ó máa fẹ́ pé because orí ọpọlọ yín gan tiẹ̀ pé. ó dà pọ̀ ní iṣẹ́ bá ti burú. máa gbé yín máa gbé. mo ò bẹ́ sí èrè wà láyé ẹ̀ tí ìwé èrè ṣé mo sọ nǹkan jáyè mi o aládùúgbò ọmọ wọn nǹkan jáyè mi ládùúgbò yìí o ẹgbàálé lọ́wọ́ mi ẹ̀ ní fẹ́ sanwó. a máa sanwó yín kò sí nǹkan tá a fẹ́ ṣe sí gbogbo ó ti ní burú mo tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní o mo tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni ládùúgbò èmi ò kọjá àyè mi ẹ lọ bí wọn nǹkan jáyè mi ẹgbàálé lọ́wọ́ mi ẹ fẹ́ sanwó ibo ló ti ṣerú ẹ̀ ẹ dáhùn. ilé wa dé tí madam wọn á pariwo ilé. kò yé mi. ilé tẹ gbogbo ó ká yín lára jọmọ lọ àwọn ọmọ yín dà ṣé ẹ ti bímọ. ẹ dákun ó ká mi lára o. kò parí ẹ ti bímọ bẹ́ẹ̀ ṣe ó ká mi lára. wọn tí ì yé wọn tí ì pa. wọn tí ì pa wọn tí ì yé àgàn ni wọn. bẹ́ẹ̀ni láti bí ọdún mẹ́fà. mo ti bí bẹ́ẹ̀ ṣé mi ò bímọ ara mo ti bí 40. èrò lẹ́yìn ti bí pàṣẹ ṣẹ́gun. mo ti bí 16. kò yé yín bẹ́yẹn ẹ̀dẹ̀ dàgbàjà sílẹ̀ ẹ̀dẹ̀ wa ogún ilé lẹ̀ ń lé ẹ̀ lé ọmọ ẹ̀ lé ọ̀run gan bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ tí ẹ̀ wá wò pé pásítọ̀ ni wá o bí àwa tọ́lọ́run pé o nígbà tí ebi ń pa àwa tọ́lọ́run pé wá o pé káwa náà gbà kápọ̀ máa rí nǹkan fi jẹun o adẹ̀wà kó aṣọ ìránṣẹ́ ọlọ́run sọ́rọ̀ ẹ̀ tí ẹ̀ wò pé kẹfọ̀ ọ̀yẹn wọ̀ wá ẹ kò da orí dànù ṣàbí ẹ̀ aláǹgbá tí mọ́tò pa bẹ́ẹ̀ni ṣá. orí yín bíi bíríìjì Julius Berger. ìran yín ni mọ́tò máa pa. kò sí kankan nínú ìran wa tí mọ́tò parí àbí ẹgbẹ́ yín sì rí kò ṣẹlẹ̀ tó sí. kẹ̀kẹ́ nìkan ló pa ìkan nú wọn fámìlì wọn. kẹ̀kẹ́ tó dẹ̀ pa àwọn yẹn gan náà kẹ̀kẹ́ yẹn kì í ṣe pé bí wọ́n pa àfọ́fà. bẹ́ẹ̀ kẹ̀kẹ́ yẹn ní bírèkì kò ní bírèkì òun dẹ̀ mọ̀ pé kò ní bírèkì o ó wá gé kẹ̀kẹ́ yẹn ó lè bẹ̀rẹ̀ ní wá ó dẹ̀ tún ti sójú títì. nǹkan tí kẹ̀kẹ́ fi pa kan nínú wọn nìyẹn ògbógbó lè tẹ̀yìn sọ yìí kò ṣẹlẹ̀ rí
kò ṣẹlẹ̀ kò dẹ̀ lè ṣẹlẹ̀ rárá. kò tiẹ̀ lè ṣẹlẹ̀ ṣẹlẹ̀. fún yín ṣèbí ènìyàn náà la fẹ́ lọ ṣe business yẹn. business la fẹ́ lọ ṣe kì í sọ̀rọ̀ 100 million. mo máa ra lé yín gan tẹ́ ẹ̀ bá ṣọ́ra. bẹ́ẹ̀ni. ẹ má wọrí màá fún yín lówó yín ẹ má lọ ṣẹ́gbọ́n ẹ má Fẹ́ sùn. ẹ kó bàtà sílẹ̀ ẹ kó bàtà sílẹ̀ ẹ kó bàtà sílẹ̀ màá fún yín lówó ẹ yín. mọ̀ wá mi o mi ìwá yín ṣé mo èmi ò tó bá ti dọ̀rọ̀ owó èmi ò bá níbọ̀dì ń fẹ́ yín o sáwà náà fẹ́ yín bẹ́ẹ̀ náà lẹ́ńkẹ́ sí sára sàárọ̀ yóò rẹ́rìn náà. tó bá ti dọ̀la sẹ́ẹ̀ fún mi lówó mi. èyí mo ní mo máa fún yín lówó yín lẹ́ni ẹ̀yin lẹ́ máa wà. kò burú ẹ má láriwo ẹ sanwó mi ọ̀la mo fún yín o ẹ mọ̀ sí èrè kíkọ ojú ikọ́ tó dàbí àwọn undertaker àbí kí ló ń pè ẹ mọ̀ yà wèrè. a lè ya wèrè àfún yín lówó yín òṣèwọ́n abúdó ṣiṣẹ́ yìí o nígbà tí mi ò fẹ́ ṣe tẹ́lẹ̀ jùlọ ìgbà tí wọ́n wá tó ti jẹ ìyá lórí burúkú rẹ̀ náà lè dìwà lówó máa gbà a máa ṣe. Madam Faja ẹ rọra o ẹ rọra ojú wọn lè kí ló ṣe wọn báyìí. ẹ rọra o wọ́n pè wá ní ká máa lọ. ìgbésẹ̀ tẹ bá máa bẹ̀rẹ̀ èyí la bá ṣe business àbí. ok ẹ̀rọ máa ẹ ti fa àgbà ẹ̀rọ máa tì mí síwájú. àtọ̀ṣẹ́gun ẹ̀ súnmọ́ mi. ìgbẹ̀yìn ọ̀rọ̀ sunwọ̀n ìgbẹ̀yìn ọ̀rọ̀ sunwọ̀n ìgbẹ̀yìn ló lé ìgbẹ̀yìn ló lé. dábì kọ́lẹ́dé tẹ̀bá ti wọ́n wá ládùúgbò tẹ̀bá ti wọ́n wá sí wọ́n wá lọ́wọ́. ẹ múra kẹsì jẹ́jẹ́ Pastor ẹtẹ Kasala, jẹ́jẹ́ I'm sure you are ayé very gbẹgbẹ ready. ìrora o àtọ̀ṣẹ́gun torí kí ló dé ọjà tí gbogbo àti wọn wá lè ní ìlú ìyẹn náà ní mi bọ̀ ẹ̀yẹn ṣàbùwọ́ lùwẹ̀. kí n buwọ́ nìyí ẹ dẹ̀ sọ pé tí n bá buwọ́ nìyí owó àgbẹ̀ bẹ́ẹ̀ni ẹ ṣáǹṣì ẹ ṣáǹṣì ní ṣáǹṣì. bẹ́ẹ̀ ẹ ṣáǹṣì. ìgbẹ̀yìn ọ̀rọ̀ lórí olókù àdá tó bá yá ẹ máa mọ̀ ẹ máa mọ̀ ẹ máa mọ̀ ojú kòkòrò ló ń ṣe yín o. Pastor Kasala tó bá yẹ pé wàhálà ló fẹ́ èmi gangan wàhálà. ìgbẹ̀yìn ọ̀rọ̀ lórí olókù àdá gbogbo dandan kọ́ ní ìwúra o Pastor Kasala ẹ má máa lọ o. kò sí bẹ́ẹ̀ tí wọ́n fi wàhálà ṣe. bẹ́ẹ̀ni. ìgbà tá a jagun sódò mà ti gòmàrà gan. àfa wàhálà. àfa wàhálà mẹ́rin akọ̀ jagun yẹn straight direct adẹ̀ṣẹ́gun straight. òṣèlú kí láàfin wàhálà ṣe gbogbo yín lẹ̀ rẹ̀ rìn mí mọ́ tó ṣẹlẹ̀ o. Pastor Kasala ọjà tẹ́fẹ́ gbé láti Abuja lọ sí Èkó lélẹ̀ 300 million fún Pastor Segun 400 million fún ẹ̀yin deal or no deal. díìlì ni aṣọ tẹ́ máa wọlé lè torí mo mọ̀ pa láṣọ kan ni. ó kì í pé àlówó ilé lọ. ṣe rí lédi tẹ́ ń wò yìí àwa la disguise ẹ̀bí ẹ̀sù àwa la program ẹ̀bí ẹ̀sù aṣọ tó máa wọ̀ tí ẹ bá débẹ̀ nítorí pé ó máa disguise bí doctor ṣó ti yé yín. Pastor Kasala ẹ má máa lọ o ẹ má máa lọ o Pastor Kasala. Pastor Kasala o Pastor Kasala o ìgbẹ̀yìn ológun ọ̀dọ́. Pastor Kasala kí ló dé. Excuse me, please. I have another business. Can I go now? All right, thanks. Ojú kòkòrò ó lè ẹ jọ kò sí wàhálà àti díìlì gbogbo ẹ̀ ti ṣe ṣe. bọ̀dù kan tó fẹ́ sọ fún yín ni pé àtàrọ̀ láti wà ní ẹ̀fún wa ní igi ẹ̀fún wa ní mímu. àǹdẹ̀ nìkan tẹ́ ẹ sọ pé ká gbé yìí náà ẹ sọ nǹkan tó wà ń bẹ̀ fún wa but kò tí ẹ ní ìdìnnà kò ní ìdì. ìgbà tẹ́tẹ́ ti ní pé kí àti dókítà tẹ̀lé wa tó bá pé ó lè jẹ́ paracetamol normal ó lè jẹ́ Lovagen nǹkan tẹ́ fi ní kọ́ disguise as a doctor ẹrù doctor ló máa bẹ̀ èmi ò ní láti ṣíwò mo ṣáà máa gbé májà àti deliver ẹ̀ fún wọn kí n dẹ̀ máa gba 400 million máa dẹ̀ gba 300 million ó parí ní problem the matter is solved. so ẹ jẹ́ kọ́kọ́ fún mi jíjẹ ṣe ìgbé nínú okun nínú èèyàn máa fi ń gbé títà so transportation náà tẹ̀ ń sọ náà ṣé ẹ máa send owó ẹ̀ sí mi àbí ẹ tiẹ̀ ti ṣe fún ara yín kó tí ẹ ní dìgbé mò ń béèrè kó ní dìgbé mò ń béèrè kó ní dìgbé mò ń béèrè everything ti set máa ṣáà gba 400 million ó ṣe pàtàkì 400 million 300 million mi náà ó ṣe kókó. ó ṣe pàtàkì náà ẹ ṣe kò sí wàhálà so ẹ fún wa ní jíjẹ àti mímu àṣà jẹun látàárọ̀. sùúrù gba oúnjẹ fún wọn. ó lé gidi gan ni o Pastor Kasala o ẹ ṣe jẹ́jẹ́. boss ẹ kọ́ sáré gbé target yẹn náà. ọ̀rọ̀ yìí dẹ̀ máa lẹ́yìn ṣe mọ̀
ohun tójú yín wá níbi akọ ìṣúra ẹ̀ má rí. Ohun tójú yín wá ẹ̀ sì má rí. Pastors, see you later. Ohun tójú yín wá ẹ̀ sì má rí. Ẹni àwí fún ọba jọ ẹni àfọ̀nà lọ ọba jọ gbà. Ó padà já sí kú. Ẹni àwí fún ọba jọ gbọ́. Ó padà já sí kú. Pásítọ̀ Kasala lọ. Ẹ̀wù tẹ́ fà ó, ẹ̀wù tẹ́ gbé. Àgbéjulẹ̀ là ń gbégi léra o. Pásítọ̀ Kasala ṣe ti ríra yìí tán pátápátá. Pastorsegun ẹ̀jẹ̀ ṣẹ́ṣọ́ méjì ṣe kún fẹ́fẹ́ wá ṣe òògùn omi tá a wà ní. àyà mi gan ti ń já bí mo ṣe wà ṣá o. ẹ wo gbogbo ilé tẹ̀sí látọ̀rọ̀ kò bá mi lé táìmù ti ń lọ. Ok pé táìmù ti ń lọ táìmù ti ń lọ mo náà dá business mi fẹ́ ṣe. Ok pé iná tún ti ń kánjú. mo kánjú gidi. ẹ wo gbogbo ilé tó ń kó sí mi lọ́rùn ó ti ń ni mí lára. aṣọ ìbò ti di ìsọ̀bù láì fún mi. mi ò ti dèbí ìbò ṣé ń bọ́ kí jẹ́ kí èèyàn máa lọ. Ok pé ká máa lọ àbí. ẹ nà ó. ẹ̀jẹ̀ ìbò làwọn máa kó pépà flight lọ báyìí. bóyá ká. ẹ máa mọ̀ ṣe rí gbogbo paparazzi tí a jọ ń ṣe ń bí látara ò ti sún mi èmi mọ̀ bóyá plane ló ń dúró dè wá àbí àwa là ń dúró dè plane ó ti sún mi kọjá ká wá máa lọ táìmù ti lọ kí n tètè drop kíní kan fún mi ní 400 million ẹjọ́ táìmù ti fẹ́ máa lọ ó ti sún mi. ó tiẹ̀ ti sú èmi ṣá ẹ wò fìlà tó ń gbé sí mi lórí òun ni kẹ́kọ̀ọ́ bá ń yọ ó ti sú mi wọ́n sọ mí da tọ́ọ̀gì ọ̀ṣọ́ gan. wọ́n sì máa sọ ní tọ́ọ̀gì bó dídí pásítọ̀ tọ́lọ́run pè ìgbà tọ́lọ́run pè yín ní ọmọdé wa ń bẹ náà swimming pool lẹ́wọ̀n àgbà tán pè yín ẹ̀ swim lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni. ẹjọ àbí kò tí ì sun ẹ̀yìn náà. ẹ wo ẹgbẹ́ gbogbo ẹni sọ yẹn láṣọ kan tó bá ti wù yín kẹ́ má daṣọ tán fún yín kẹ́ má dá padà. ọ̀rẹ́ ń pè wà láláṣọ kan Pastorsegun wọ́n pè wà láláṣọ kan. ọ̀hún fẹ́ gbojú lọ́wọ́ wọn ní ṣá. wọ́n lẹ̀ kì í ti ṣe táìmù tọ́nù máa gbà ní jẹ́ ká débi táà náà mo máa fi wèrè ọ̀hún màá fi mú ìyá yín dánrin mo ti ní wọn sínú bẹ́ẹ̀. màá fi mú ìyá yín fọ́n fèrè. ẹ kó ṣe ẹ má bá mi sọ̀rọ̀ tí a fi débi tá à ń lọ. tá a bá débi táà náà wà tún ní bá yín sọ̀rọ̀ a ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ìyẹn tún kọ́ bẹ́ẹ̀ni. mo lè fi ẹ̀ṣẹ̀ fọ́ ojú ẹ̀ bó ṣe wà má ti ẹ̀jẹ̀ ká jà mí torí ti máa lẹ̀ ní gbòòrò rí ọmú ó máa fẹ́ ti kídìní ẹ̀ jẹ́ ká fi sílẹ̀ náà ṣé tiẹ̀ káwa náà ṣe tiwa. Pásítọ̀ Kasala àgbéjulẹ̀ là ń gbégi léra o. Pásítọ̀ Kasala ṣe ti ríra yìí tán pátápátá. Pátápátá là ń fọ́jú kùdìẹ̀kùdìẹ̀ là ń dẹ́tẹ̀. Pásítọ̀ Kasala ẹ̀ ti fọ́ tán yányán ẹ̀ ti rún yúngúnyúngún. ẹ wò ó ẹ tú wò oró lè dára yẹn. ìgbẹ̀yìn ọ̀rọ̀ ló yó lókù àdá tó bá yá ẹ máa mọ̀ ẹ máa mọ̀ ojú kòkòrò ló ń ṣe yìí o. ọmọkùnrin ìmọ̀ọ́sẹ̀ ìsìlẹ̀ fún ipò ọ̀sẹ̀ méjì mo fẹ́ kó fi parí gbogbo kìíní ó lè sì bèrè owó lọ́wọ́ mi last week mo sẹ́ǹdì ẹ̀ fún o. mo ní by the end of this month mo fẹ́ rí fún àwọn boys mi máa kọjá tó máa fún bá mi distribute tiẹ̀. Tàbírù tó máa parí sí ìlànà ọ̀sẹ̀ méjì mo lè sọ fún pé máa kọjá táwọn boys mi máa kọjá sí tí máa fi máa rọ́jà tà mo lè sọ fún pé ọjà mi tó ń bá mi gbé bọ̀ ibi ni mo fẹ́ kọjá sí. ọmọkùnrin yóò mọ̀ mí tó bá mọ̀ mí ni tó bá mọ̀ mí kò ní bá mi dán nọ́sẹ̀sì o. time ti tó o. tó bá máa boys ẹ wá. dábì náà kò tún dúró jáde wọ́n fi sọ́sílẹ̀ kúkúrú ẹgbẹ́ o pé tètè wọ́n ṣọ́ra pẹ́ẹ́lí wọ́n fẹsẹ̀ ṣe owó òjijì ni gbogbo wọn fẹ́ nonsense. Kapo bàbá èèyàn mélòó lẹ ti pa lé ní. bàbá ti pa bí èèyàn 5 láti pa. Kapo èèyàn 5 tó jẹ́ take by this time tó yẹ kí n ti máa gbọ́ ariwo ọ̀fọ̀ tó yẹ kí n ti máa gbọ́ pé ẹ̀jẹ̀ ti ń ṣàn lẹ̀ Kapo. bàbá wọn ò gbéjà wá ni ẹ má kaná bàbá wọn ò gbéjà wá ni káwọn lọ gbéjà wá ni ẹ jẹ́rìí mi ẹ má ti pààyàn lọ Ọlọ́run ẹ pẹ́ jẹ máa ń rí ni Ọlọ́run. Kapo by this time Kapo tó yẹ kí ẹ ti pa tó èèyàn 25 at least by this time. bàbá ẹ má bínú sí mi. tó yẹ kí n ti máa gbọ́ ariwo ẹkún. bàbá àwọn tó ti gbé pè ní mi rí àwọn ọmọ tí àwọn ti gbé ṣépè ní mi wá bàbá ó yẹ kẹ́ mọ̀ mí má ti pààyàn lọ. Kapo this is 12 o'clock by now mo expect pé ẹkún ti pa at least èèyàn 25. bàbá ẹ dá mi dà ó kàn fẹ́ káwọn ọmọ yẹn kí àwọn gbé wọn ṣépè ní apọmọlẹ́kún jayé lè mí. bàbá
John. Èyí tẹ́ bá yìnbọn fún tí ò bá wọlé wá bá. Ẹ pè mí, màá yín lọ́rùn pa. Mo wà pẹ̀lú yín 50-40 ó ń lọ ní o, Ọlọ́run ó ń lọ. Ó ń lọ bàbá. Rẹ́dì Ọlọ́run, mo ti pa tó yẹn 800. Àdẹ̀yìnwá lọ́gọ́st. Ẹkùn ìmájì bẹ́ẹ̀ yẹn pé tó bá máa di December. Mo dẹ̀ ń aim kí n pa bí 1,002. Ó ti yé yín. Ẹkùn promise me cause mo fẹ́ celebrate about December 22. Iye ọyàn tí mo ti pa. Ọ̀rẹ́ yín tọ́pẹ́. Ẹkùn promise me pẹ̀lú màálù 2 lásán. 2. Wọ́n máa sùn ni. Màá fún ẹ ní màálù 5. Bàbá. Mo fẹ́ kí ìwọ fún ara ẹ gan kó celebrate ẹ. Ẹ máa fún mi màálù 5. Bàbá. Tó máa di December next year, ẹ máa fún mi ní màálù 500, bàbá. Ẹkùn ìmájì àwọn èèyàn tí màá ti pa. Bàbá. Ìdí ń tiẹ̀. Àtàrí àjànàkú lọ̀rọ̀ yìí o, kì í ṣẹrù ọdún kékeré. Sẹ́ẹ̀rí bá a ṣe dé kò yí bẹ́ẹ̀. Mo mọ̀ pé kò sí nǹkan tó máa ṣe. Ẹ súnmọ́ bí náà, ẹ súnmọ́ wa náà. Sẹ́ẹ̀rí fún 100 million tó fẹ́ fún àyìn. 400 million. Èmi ti rí 100 million. Ẹ̀yin náà ti rí 100 million. Pastor Kasala. Gbọ́ yín. Ẹ̀rí pàǹtí yóò wọ aṣọ dókítà tán fún wọn ni. Ṣé wọ́n wá kọ́ káfó ní ṣá? Ẹ̀kíní tán ti ẹ̀jẹ̀ pé wọ́n wá kọ́yẹ́ pọ̀ èèyàn gan-an kàn fi yàn wá látara. Kọ̀ọ̀kan yé mi. Ṣé ẹ mọ̀ pé mo ti gbàgbé? Ẹ ti gbàgbé. Ṣé ẹ̀gbọ́n àti ìfẹ́ kọ́ká wá fóònù? Bẹ́ẹ̀ni. Mo like yín orí yín connect. Bẹ́ẹ̀ni. Orí yín connect. Bẹ́ẹ̀ni. Orí yín connect. Bẹ́ẹ̀ni. Orí yín connect. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé ìgbà tí wọ́n ti ní káàdì tẹ̀lé wa ni mo ti mọ̀ pé àti ò lè connect mọ́ wa? Bẹ́ẹ̀ni. Ó mà dé akórí máa connect o. Bẹ́ẹ̀ni. Ó dé akórí máa connect o. Ṣé ẹ pé torí ti ẹ kọ́kọ́ bá ń gbé kíní ọwọ́ yín? Ẹ wà mọ́ya mẹ́rin. Ẹ wà mọ́ya. You trust wọn. Ẹ jọ aṣọ yín dà o. Kíní Brazilian hair tán fún yín. Ti doctor àti sasophobia tán ní pé kẹ́ ẹ gbé kọ́rùn. Kájọ máa lọ síbi tá a jọ ń lọ. Ẹ ṣáà ti gun plane ẹ ti dé. Àbí? Kí ló ṣe? Ẹ jẹ́ ká máa lọ ṣẹ́. Ẹ jẹ́ ká máa lọ mò ń kánjú gan. Ẹ dúró. Pastor Kasala. Ṣé ń gbọ́ mi ṣá? Mo gbọ́ yín. Kí ló ṣe ṣìtá ìtàn tí wọṣọ dókítà kan fi disguise ṣá? Ṣé o mọ̀ pé ìgbà tí wọ́n ti ní pé kó tẹ̀lé wa yẹn ni mo ti ń wò pé àǹtí olóṣọ́nà wa ṣe ń bí o. Bẹ́ẹ̀ ni ṣá. Ṣé o mọ̀ pé olóṣọ́nà wa ṣe wò kan bá ṣe ń kọ́yàn wọ́n kan ọyàn náà kan fi hàn wá láti gbà tá àti dé lórí ìlú ẹ̀rí. Ṣé náà kàn rí yàn síwájú gidigidi àfi bí adìyẹ àbọ́kọ́rọ̀ di kò yé mi ò mọ nǹkan tó fẹ́ fọyàn ìṣe o. Mi mọ̀ pé iná ló ti ṣìṣà. Mo ló ti ṣe o, ó ń wò mí, mo ń wo fún láìtẹ́ ọyàn yẹn tàn sí mi, ó ń tàn sí mi. Mo kọ́ pé kí ni mo fẹ́ fọyàn ṣe kò sí mo fẹ́ fọyàn ṣe náà. So ẹjọ gbogbo aṣọ náà kó fún yín àwọn àpapọ̀ aṣọ dókítà tí wọ́n kó fún yín pé kájọ fi disguise kiri ká lọ aṣọ ọ̀dà lọ́rùn yín. Ẹjọ kí ló fà gbọ́dọ̀ èdè yẹn tẹ́ fi wọṣọ yín torí mo lè gbé àṣẹ bò yín lójú bẹ́ẹ̀ ṣe wà. Ẹ wo ilé tẹ̀sán lákàrà mi ò láìkẹ̀. Mo máa ti yín o. Mo máa tí ì jẹ̀ fún yín o. Ènìyàn wí fún ọba jù. Pàtẹ́jẹ́gun àǹtí ìbá ìgò mi jẹ́ o. Bẹ́ẹ̀ni. Ìgò tí ẹ fi ń ṣe iṣẹ́ ìrànṣẹ́. Ṣọ́bọ̀ kọ́ wọn pé tọ́ọ̀gì làǹtì. Bẹ́ẹ̀ni sà. O lè lẹ̀ nígbò lórí ọyàn. Pàtẹ́jẹ́gun mo lè kọ inú ìgbò. Ẹ já wèrè. Mo já wèrè. Bẹ́ẹ̀ni, wọn ò bí yín re. Wọn ò bí yín tabẹ́. Ẹ náà mi. Pàtẹ́jẹ́gun tọ́ọ̀gì làǹtì o. Ó dà fún wọn sọ fún mi mo ṣe jẹ́. Lókè bá a lè ṣe jẹ́ o. Mo lè ṣe ní iṣẹ́ òjù bẹ́ẹ̀ lọ. Àbẹ́sọ̀ mo lè fi hàn wá látàrọ̀ tẹ́ ti débí. Ẹ wo Pàtẹ́jẹ́gun ẹ jẹ́ ká kúkú máa lọ. Bẹ́ẹ̀ni. Because àǹtí tábà ní pé ká dúró dè wọ́n ká máa lọ lùsì owó. Bẹ́ẹ̀ni. Ó yẹ jẹ́ ká máa lọ. Fún nǹkan tẹ̀tẹ̀ ṣe mo ò lọ mọ́. Ìyá yín ò tó bẹ́ẹ̀. Mo ní mo ò lọ mọ́. Ẹ lọ mọ́. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti parí bísíǹsì eléyìí tá a fẹ́ lọ ṣe ni? Mo ní mo ò lọ mọ́. Wàláì wọn ò bí ìyá yín dà Mo bẹ́ẹ̀. ní mo ò lọ mọ́ kò sí nǹkan tí baba lákú baba yín máa ṣe sí. Pàtẹ́jẹ́gun tí o bá lé àǹtí nígbò lẹ́yìn ẹ̀ṣọ́ wọn jẹ̀bi. Pàtẹ́jẹ́gun àǹtí ìnáná sí wa àǹtí ìnáná sí wa jẹ́ kó kúkú máa lọ. Ẹ máa lọ lùsì owó ọ̀rẹ́ dà sàn ṣe pàtàkì sí láì fún mi. Ẹ máa lọ ẹ máa lọ. Pastorsegun kí ló dé tẹ̀sáyé dá wa ìlọ. Lórí owó. Àti tí mo fẹ́ ẹ̀yàn táǹtì ìdí ìrìn àwọn òde jẹ́ pé mo ò pè. Ìgbẹ̀yìn gangan ló le jù. Ìgbẹ̀yìn ọ̀rọ̀ yẹn gangan. Ẹ jọ̀wọ́ Pàtẹ́jẹ́gun gbogbo kí ní ìfẹ́ yé mi mọ́ o. Kí ló jẹ́ gbọ́ǹkàn kì í lẹ́bi gbìyànjú ọgbọ́n wa wá. Òdodo rí nǹkan ẹsẹ̀ gan ti tẹ̀lé o. Bẹ́ẹ̀ni ṣá. Yé mi wọ́n báyìí o. Bọ́tàkó. Àwọn tí mo ránṣẹ́ Pastor Kasala àti Pastorsegun mi ò tí ì gbọ́ látọ̀dọ̀ wọn tí mo rán lọ sí Èkó kó lọ deliver ọjà. Abuja to Lagos is not very far. Mo dẹ̀ believe pé báyìí náà yẹ kí flight ti land ní Èkó. Kí ló wá ń delay tí báyìí náà mo expect yẹ kí n ti gba $2 billion náà. Mo dẹ̀ ti promise Pastor Kasala ní 400. Mo promise Pastorsegun ní 300. Ṣé mi ò try? I try baba. So kí ló ń delay by now? Mo expect yẹ kí n ti gbọ́ feedback. Nothing, no response. What's going on? Àwọn pásítọ̀
pásítọ̀ lọ́lọ́mú wá ni. àrùn kó dáwọ́lé yín. àrùn kó dáwọ́lé yín. ẹ pẹ̀lẹ́. ṣé wàá òkè ṣé àwọn tó fọjà rán ni well iṣẹ́ wa ní disguising ṣe disguise ni àná. a disguise ni. ẹgẹlẹ díẹ̀ ká tó dé ibi bí ìṣá. ẹrù tí wọ́n ní ká gbé fún yín ni bọ̀tẹ̀ ní ṣòro because 400 million náà fẹ́ fún mi Pastorsegun náà 300 million. ẹ̀yin lè máa fún wa lówó ni àbí àwọn ló máa fún wa lówó because 400 million ní tèmi 300 million ní ti Pastorsegun. èmi máa fún yín. lókè ẹ̀yin lè máa fún wa ẹ̀yẹ́ kí báyìí yọ ẹ̀yẹ́ máa ń yọ jáde. ẹ gbà wọn ni ẹ fún akálẹ̀ tètè máa lọ táàbí ń lọ ókè mú àkànnà ọba yẹn jáde. ṣé stone wine. bombastic sideline. àga ìdí ẹ̀ka tó débi ìṣá. bẹ́ẹ̀ bá rí ẹ wo ìgbà táwa ní plane rẹ̀ ṣe gbigbigbigbigbigbi. àdìpẹ́rẹ́ṣẹ́. ṣé stone wine ni àbí stone mú mi ṣeré ni. ọ̀rọ̀ yẹn ti ń ṣe ìjìyà tí yẹn ò rẹ́rìn. ó mọ̀ mi dáadáa. kí ló ṣẹlẹ̀. wọn bí bàbá ẹ̀dá like òun ló fún yín ní empty box pé kẹ́ wá gbé. wọ́n fún alẹ́ empty box ẹ̀yẹ́ sọ bẹ́ẹ̀ mọ́ mi ò like ẹ̀ ó ṣe máa jẹ́ empty box. ó yà mí lẹ́nu. nǹkan tí wọ́n gbé fún abẹ́rẹ́ tó yẹ kó wúwo. orí ìburú ṣe ẹ̀yà wèrè ni aláǹkọ́ bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ ṣó ẹ̀yà wèrè ni orí ìburú ni. ẹ gbé empty box wá fún mi is it joking. ok pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. empty box. ẹ gbé wa. táwọn bá yín sọ̀rọ̀ ṣe ẹ̀yà wèrè ni ṣé orí ìburú ni táwọn bá yín sọ nonsense ṣé stone wine mi ni ṣó stone ọ̀pẹ ni ẹ gbà mí ẹ tí ì dín ni ọkọ ìbùkún rẹ bá mi sọ iná ṣé ẹ̀yà wèrè ni no kò gbọ́dọ̀ mi nonsense ẹ wò náà. ẹ jọ kó lè tó. tó bá ti wá gbọ́ pálẹ̀ ní ibẹ̀ yìí má ṣe wèrè fún yín. àpò inú ń bí mi o tí mi ò bá ti rí kọ́ látọ̀dọ̀ àwọn guys wọ̀nyí mo lè dún ọ̀nà dúró. ìbọn mi dà. ìbọn kẹ kò tí ì lé tẹ́lẹ̀ o kò lè gbé. sọ́nà gbọ́dọ̀ bá mi dáná sẹ̀sì ẹ̀ wò. ẹ jọ Pastorsegun ṣé àwa nígbà 300 million wa àkókò sí wà á ti wáìnì. ó kí a máa. ẹ máa gba 500 600 fún. mo bí dẹ́gbẹ́. owó tí ẹ fẹ́ fún wa. tí wọ́n ṣe ìwòrè fún yín pẹ́pẹ́ tí wọ́n mi nínú pẹ́pẹ́ wọ́n mi nínú orí ìburú ni ìbọn mi là ṣẹ̀ṣẹ̀ àwẹ̀rẹ̀ ni kí n kọ́ lẹ́sẹ̀ gbogbo yín dán. àá mi ò ní ológun bọ́ mi lógun ayáta o. mo ní kó dákẹ́. ok mo yes ma. orí ìburú ni ọlọ́pàá yìí sọ̀rọ̀ tẹ̀ sọmọ sẹ̀. ẹ jọ excuse me but 400 million yẹn náà mo ìgbà tí ẹ tún sọ̀rọ̀ bọ́ ní. ṣẹ̀ṣẹ̀ àwẹ̀rẹ̀ ni kò fẹ́ dá fún ẹ ni. Pastorsegun ẹ máa gbàjà holy Michael. ẹgbẹ́ kọ́mọdé bí kò ní gbé kò ní gíga yín gbé ẹgbẹ́ ti bọ̀ sọ́rọ́ sódì Abuja ó ní yóò pé ni. tí ẹ bẹ́ẹ̀ mo ṣe ẹyẹ mọ́ tí mo ra ọjà mi ni. ẹ jẹ́ má bínú bí tẹ́ ẹ bọ̀rọ̀ dé ìlú lè ra ọjà yẹn lọ. ó tún máa jẹ́ kí máa làbà báyìí 2 billion ni mo ra jà yẹn ṣé ìyá wẹ̀rẹ̀ ni ṣé jẹ́ wáìnì mi ni. 2 billion náà fẹ́ fún wa ní 400 million kò sí kan tó jẹ́ bẹ́ẹ̀ mi ò gbà 400 million mọ́ mo ṣe má gba 400 million. èmi kò gbà mọ́. but ní Pastorsegun wọ́n sọ pé kò sí nǹkan nínú ẹ̀. ọmọ wèrè wo ló ń pè mí. hello. Stone. kí ló tẹ̀sẹ̀ ń pè mí by this time ti lọ náà. no kí gbogbo nonsense ẹ kí ni jankos tó bá mi drag ẹ náà no ṣé o play smart ni ṣé o play smart pẹ̀lú bó dẹ̀ mọ̀ mí o. ó gbé empty box rán àwọn boys wá fẹ́ mi. kò ṣe empty box yìí. ọjà tí mo fi rán Pastor Kasala ọjà dáadáa ni tested okay. ṣé o wá sọ fún mi pé mi ò lọ́pọ̀lọpọ̀ àpótí mi fọ́ ni màá snap ẹ̀ màá sign ẹ̀ fún ẹ̀sìn ọmọ mi o ẹ tètè bá a sẹ́ǹdì ẹ̀ sí. ọmọ mi o ọmọ mi o mo kọ́ tí mo lè ṣe o. jẹ́ kí n lọ wò. okay. gbé bọ́ọ̀sì yẹn tètè gbé bọ́ọ̀sì yẹn Pastorsegun gbé. fún mi bọ́ọ̀sì yẹn. àtàrí àjànàkú lọ̀rọ̀ yìí kò kí ṣe ru ọmọ kékeré. sí kankan bẹ́ẹ̀ ló tọ́. ṣé pàǹdà ìlàwà gbé wá láti Abuja wá sílùú Èkó kò sí kankan bẹ́ẹ̀. ta ló lù gbẹjọ ta la máa sọ fún. ṣé ẹ ti yà bẹ́ẹ̀ ó ti parí ẹ kò sọ àlà máa gbé bọ́ọ̀sì padà fún ọ náà ni kò sí nǹkan tá a máa ṣe sí bọ́ọ̀tì. wọn náà wò ó kò sí kankan bẹ́ẹ̀. bàbá fọ́ọ̀k bàbá ẹ̀ fúnra ọlọ́run ẹ̀ fúnra. aláyé àwọn tó ń gbọ́jà ń Pastor Kasala àwọn dà. bàbá èmi ti wo yàrá wọn mi ìbẹ̀rù wọn bẹ́ẹ̀ èmi fìkú wọn ti tẹ̀lé àwọn Pastor Kasala gbọ́jà lọ Èkó ni. kò sí wàhálà. ẹ wò nọ́mà mi ò lè wà bí láì gbowó mo máa gbowó. ẹ má jẹ́ kó wá dín òun. owó wa gbọ́dọ̀ dín o owó sọ náà bóyá 3 billion. hello so tí picture tí mo send. yes wait just wait.
Clamara Shenson. Bá mi send wọn sí next flight. Yes, the next available flight to Abuja. I want to see them right now. All right, no problem. Exactly. Mo ti gbọ́. Ta ló máa gbèjà o? Ta ló máa gbèjà o? Wọ́n ní book flight fún un. Tẹ̀lé wọn dé airport. Make sure pé aircraft wọn take off lójú ẹ̀. Like next flight to Abuja, make sure pé aircraft wọn gbéra lójú ẹ̀. Ọmọ mi o. Like okay, ṣe video aircraft wọn bá ṣe ń gbéra. Let's go. Ẹ jọ̀ọ́ ṣé nǹkan tẹ́ wọ́n sọ báyìí ni pé a ní gbowó ká tó máa lọ. Okay. Ẹ máa lọ. Báyìí gèlè mi sọ́tún gèlè mi lọ ṣe pọ̀ ní báyìí ná. Ọtún mú báàgì mi náà lọ ni. Ẹ ṣe gọ̀ báyìí ná. Ẹ̀yin ẹ máa lọ. Ẹni sùn owó yẹn owó mi ò gbọ́dọ̀. Okay. Owó yẹn ti fún wa, ó sì pàtàkì. Ó ṣe rí àgbẹ̀gbẹ̀ má dànù. Ọdún bí kò bí wèrè. Olójú gbogbo tí wọ́n gòjú kan. Aláìlọ́pọlọ wọ́n ṣe rí. Wọ́n ìdàgbà tó báyìí kò dánú. Látòdì Àbújá gbé empty bus lé lọ́wọ́ kọ̀ọ̀kan tó máa ṣe sí. Wọ́n ṣe lọ́pọlọ báyìí ná. Wọ́n bọ̀ ọ̀fẹ́ àgbà 400 million. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ 500 million. Ìfẹ́gbà 300 million. Àwọn méjì wa tó wọ́n tó tẹ̀lé àwọn bìdání àtàjígbédà. Aláìlọ́pọlọ méjì. Orí àwọn méjì burú. Ọjọ́ burú pọ́pọ́dọ̀ sọ́dọ̀ kan. Ìyẹn náà wọ́n fi làbí àwọn wèrè. Ẹ sọ pé kò sọ àrò ní stone tí kò àwọn ilé wa fún mi báyìí. Ó lọ kọ́ òyìn látàrò. Ó sọ fún mi pé kìnnìkan this guy. Àwọn náà this guy wèrè gidi ni wọ́n wèrè ńlá. Kò sẹ́ni tó máa bá mi sọ. Àtàrí àjànàkú lọ̀rọ̀ yìí kò kí ṣe rú ọmọ kékeré. Ta ló lùgbèjà o? Ta la máa sọ fún? Ta ló máa gbèjà o? Ta ló máa gbèjà o? Owó àpèkánú kò. Wọ́n á ṣe tó wá lé délé. Máa wo bọ̀dà tó ṣe olórí burúkú tó wá gbé wa láti airport tó wá sọ pé tó wá ń dìwà bọ̀ lórí. Mo fẹ́ máa lọ ilé ni o, mo fẹ́ máa lọ ilé ni. Àlàyé ẹ kọ́kọ́ wúlẹ̀ nù. Ìjà fún yín bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń lọ yẹn o. Ìlú máa mọ yín bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn. Ẹjọ́ èmi ò láìkí stress o, ọmọ ìjọ mi, ẹ wò ó, títí ìbàjẹ́ tó bí pé mo láìkí yín wá sí pé boyfriend ọmọ ìjọ mi, màá gbé yín jẹ́pẹ̀ gidi. Ẹ wúlẹ̀ nù. Ẹjọ́ ṣáájú wa. Bàbá ẹ má bínú ẹjọ́ ẹ má kaná. Iwájú èmi. Ẹjọ́ ẹ ní sùn náà ẹjọ́ point of correction kí lélẹ̀ kí ni. Àwífúnni kó tó dá Pàtó mọ̀ ń sùn. àgbàjà káàdì. Ẹ pẹ́ fẹ́ máa yá wèrè. Pastorsegun. Kí ni? Erin tútù ni ṣá. Ẹni tútù. Bẹ́ẹ̀ ni ṣá. Èwo ló tún yẹ bẹ́ẹ̀? Erin tútù yá wèrè gan. Ṣé ìṣòro náà pè ní ìbọn? Bẹ́ẹ̀ ni ṣá. Bíbọn ṣe máa ń sáǹdì ni. Bẹ́ẹ̀ ni ṣá. Ìbọn ni Yóò bọ́ ẹ ti jẹ́ kẹ́ mọ orúkọ tí ìbọn jẹ́ báyà. Pastorsegun ẹkúnlẹ̀. Èèyàn máa kúnlẹ̀ fàgbàlagbà ni. Bàbá o. Ká kí wọn lẹ́ẹ̀kan sí o. Bàbá o. Èèyàn máa ń dọ̀bálẹ̀ fàgbàlagbà Bẹ́ẹ̀ ni. ni ṣá. Ṣé rí sometimes wá àwa pásítọ̀ náà àbàjẹ́. Kí ni àwọn àti káṣọ ìsọrùn agbára máa ń gùn. Bẹ́ẹ̀ ni. Èmi ò mọ̀ pé àwọn bírọ́dà mi ni mo wá bá. Bẹ́ẹ̀ ni. Èyí lẹ fọjà rọ wá. Bàbá o. Báwo lọjà mi ṣe mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ fún mi. Kí ẹ rí ọjà tí ẹ fi rán mi ẹ má bínú sí mi. Ṣé sometimes wà tọmọdé bá ti mẹ̀kọ́ jẹ jù ó lè mara lọ́wọ́. Tọmọdé bá mẹ̀kọ́ jẹ jù ó lè mara lọ́wọ́. So èmi tí mo ẹ̀kọ́ jẹ jù kò ráyè mi lọ́wọ́ o. Iṣẹ́ tẹ́ ẹ rán mi bẹ́ẹ̀ ṣe rán mi náà ni mo ṣe jẹ. Bọ́ọ̀sì tí wọ́n gbé fún mi èmi ò tú o. Ṣé mo tú bọ́ọ̀sì? Rárá ṣá. Ọlọ́run rí mímí kí n parọ́ láyé mi. Bọ́ọ̀sì tẹ́ fún mi ò tú o. Bá a ṣe gorí òkè òfurufú bá a ṣe bọ́ọ̀lẹ̀ a dẹ̀ lọ straight síbi tẹ́ ẹran wà nílùú Èkó ní Lekki phase 1 níbẹ̀ ni mo lọ. Bẹ́ẹ̀ ni ṣá. Ìgbà tó wáyé wọn gbé lọ sí Jákàndé estate mo tún débẹ̀ náà ìgbà tí wọ́n pàdé àwọn àti yẹn obìnrin lẹ ṣàrán wá sí. Ṣé wá dé olórí burúkú àǹtí dókítà tẹ́ ní pé kí wọ́n tẹ̀lé wa òsínwó làǹtí yẹn o club làǹtí yẹn padà lọ wọ́n tẹ̀lé wa o club làǹtí yẹn lọ o ìgbà tí wọ́n tẹ̀lé wa tán pàtẹ́lé wa débẹ̀ àǹtí yẹn wọṣọ white kò wọṣọ dókítà o bá a fi lọ dáa fi débẹ̀ àǹtí yẹn wọṣọ dókítà olóbùkú làǹtí yẹn o ẹ má ràn àǹtí yẹn níṣẹ́ mọ́ o àǹtí yẹn ti lọ o ìgbà táwọn bọ̀ ṣàǹtí yẹn tẹ̀lé wa wá Rárá ṣá. wọ́n tẹ̀lé wa wá o Èkó náà gbé sí o ẹ ti wé sí owó o ṣé wá rí ìkíní tẹ́ pèpè ká gbé fún èmi ò tú o àwọn bọ̀dà tí wọ́n dẹ̀ tẹ̀lé wa I don't see them again. They have gone. So bó ṣe rí nìyẹn o bí gbogbo ìrìnàjò yẹn ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ṣé wò mi ò tiẹ̀ wá jẹun mo gbààwẹ̀ lọ ni mo gbààwẹ̀ lọ mi ò jẹun o. A wà ní fasting and prayer ọlọ́jọ́ méje ni. Because mo ti tira mi bọnú àwẹ̀ Bẹ́ẹ̀ ni ṣá. gbàrà tí mo ti 500 million ọ̀fẹ́ fún mi. Bẹ́ẹ̀ ni ṣá. Ẹ̀yin fẹ́ gba 300 million. Ṣó a nídìí láti gba mo àwẹ̀ àti àdúrà kí lọ gbogbo ẹ̀ kó lè lọ ní ìrọwọ́rọsẹ̀ ṣá. bẹ́ẹ̀ ni ó dẹ̀ lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Bẹ́ẹ̀ ni. Kò sí nǹkan tó ṣe mú ṣàpadà dé. Bẹ́ẹ̀ ni ṣá. Bẹ́ẹ̀ ni ṣá. Ìgbà tẹ́tẹ́ wà gbé wa wá sí mọ́ àpẹ àṣẹ ẹni tó gbọ́ tó fẹ́ fún wa 300 million ló wá kó wa wá sínú àdúgbò. Ó yà mí lẹ́nu. Ẹ ń slọ́tà èèyàn bí ni torí mo rí bọ̀ lọ́wọ́ bọ̀dá yìí ẹ ń pa èèyàn lẹ́kùn ṣe because ọ̀rọ̀ bọ̀dá yìí kí lẹ wá kó wá ṣe ń bì báyìí because gbogbo ẹ̀ ò yé mi.
bó ṣe rí nìyẹn bó ṣàṣe rí nìyẹn. àtàrí àjànàkú lọ̀rọ̀ yìí o kì í ṣẹrù ọmọ kékeré. ta la máa pè é ta la máa sọ fún ta ló máa gbèjà o ta ló máa gbèjà o ikú dọ̀rọ̀. Ikú dọ̀rọ̀. Ikú dọ̀rọ̀. Ikú dọ̀rọ̀. Wálẹ̀. Ta ló máa gbèjà pásítọ̀ Kasala ikú ti. bí èmi ṣe máa ń ṣe ń tèmi nìyẹn o sórí ọ̀rẹ́ ẹ̀ ó dàbí ìṣó tá a kàn ó rọ kí la máa ṣe àmọ́ yọ kúrò ní pé ọ̀rọ̀ rẹ̀ ṣe rí o sórí ìwọ ikú tiẹ̀ máa different kí n tó kọ́kọ́ pa ẹ́ náà tí mo waste life ẹ̀ kó kọ́kọ́ di àtàná píè. owó àpèkánú kò ojú kòkòrò ẹ wo ibi tó bá yín dé. bóyá bẹ̀rẹ̀ sí ní jẹ́ ata yẹn. àwọn ẹni játa yọ. ṣé tiẹ̀ di ni ògbọ́ràn àbí. wọ́n á ṣe bí olóògùn àbí kí n yá ẹ̀ pa. Tinubu kílẹ̀ ó rájà rè kí ló ń ṣe lè ló máa ń bá ìṣeré ń bí àbí kí n yá ẹ̀ pa ni ọjọ́ àbí kí n yá ẹ̀ pa ni àbọ̀lé bukú lè lè ní. jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. ṣé bó ṣe ń di ata nìyẹn. ibi tí gbẹ̀yìn ọ̀rọ̀ yìí já sí ó lè gangan ó lè gidi gan ni o. Dodu. Dàbá ẹ̀ àbí kí n yé lè pa. Pastor Kasala ohun ẹ̀wù bí tẹ́ parí ọ̀rọ̀ wáyé yín sí. ojú rí ojú kìí tó ojú kìí tó. ẹ wúlò fúnra yín Pastor Kasala ó ti lọ nìyẹn. kí ló dé tẹ̀sáyé dá wa lórí owó. Kí wọ́n ló gbé wá ni. bọ̀ àǹtí ló jíṣẹ́ sí mi nígbà tí mo fẹ́ kọ́kọ́ lọ bá àwọn ọ̀gá tó gbé kinní bọ́ọ̀sì yẹn fún mi àti ìdí mo kọ́kọ́ rí àjí wọ́n ìwọlé mi mọ̀ bóyá áńgẹ́lì mi ni wọ́n àbí èmi láńgẹ́lì wọn I don't understand because ìgbà tí mo fẹ́ lọ bá bọ̀dà àwọn bọ̀dà tó sáyìn tó sọ pé kí n máa ń gbé business lọ sí Èkó àǹtí ni mo kọ́kọ́ rí wọn ní kí n máa lọ àǹtí mi ò rí lù tí wọ́n rí àwọn áńgẹ́lì mi ni wọ́n tútù dé nìyẹn ẹ̀kọ́ gbà mí ẹ̀wò ẹ̀jẹ̀ má bọ̀ ẹ̀yẹ ká fly. Dead body go surplus. Àgbàyà nìyí o apamọ́lẹ́kún jayé dẹ̀ nìyí ọjà orí ibu yín tẹ́lẹ̀ ń wá ẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé olórí burúkú nìyí ọpọlọ yín ti sọnù olówó igbó tó ń ṣílẹ̀kùn fólè àwọn tó gbé ọjà lọ fáwọn pastorsegun àwọn ló jí gbé. àwọn bọ̀dá yẹn ló gbé kinní tó ń kó sínú kinní yẹn. Bàbá mo sọ fún yín Ọlọ́run mo sọ fún yín olóbùkún làwọn ọmọ yẹn wọ́n ti gbọ́jà jápa Ọlọ́run. Bàbá Ọlọ́run ó lè ká mi là ó ká mi ní ṣó bàbá Ọlọ́run. àríyàn kan yín lẹ́ẹ̀kan tá a bá ríyàn kan yín lẹ́ẹ̀kan ni ẹ ní dàgbà kẹ́ máa fàgbà yín ṣe yẹ̀yẹ́. I don't want peace. ó dèrèdè òṣì ó lè òṣì ó lè olójú kòkòrò orí ìrùgbọ́n ilé ibi tínkú little star ọ̀dẹ̀ onírànú lòṣì ó bá yín lọ àwọn ọmọ yahoo kú jẹ́ kò sí nǹkan téèyàn ṣe téèyàn ní jẹ. ó ṣe o ẹlẹ́nu ń gbajíà mo mọ rírì ẹ̀ ṣó ti gbọ́. ó lè. kókó yẹyẹ bó tiẹ̀ wù ẹ́ kó o sọ ọ̀tọ̀ jù bẹ́ẹ̀ lọ aládàáwò ni mí o èmi sì máa dá ẹ wò. Bàbá Adélé ń sọ lẹ́nu yìí. Kàpó. Bàbá Ọlọ́run. Kàpó. ìgbẹ̀yìn gangan ló le jù ìgbẹ̀yìn ọ̀rọ̀ yẹn gangan máa ló le ó le gangan ó le gidi gan ni. Pastor Kasala ìgbẹ̀yìn ọ̀rọ̀ ni abẹ́rẹ́ ìtútọ́ fi rẹ̀ wọ́n pa òun. ìgbẹ̀yìn ọ̀rọ̀ yẹn gangan ló le jù ẹ̀dẹ́mi ara yín lè gbọdọ̀
ohun tọ́wọ́ mi ò tó máa fi gàngàn fà á. Ẹ ti forí jálé àgbọn, ẹ ti forí jálé àgbọn o. Ẹ ti forí já ilé àgbọn. Pastor Kasala. Àṣejù ohun tẹ bá ní ẹjọ́ tó yín ìtẹ́lọ́rùn mà ní bàbá ìwà o Pastor Kasala o. Ìtẹ́lọ́rùn mà ní bàbá ìwà o. Gbogbo egungun tó ti sùn ó yá ẹ jí. Ha 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 ha.